Mr. Koiki ẹ má bínú ẹ̀kálẹ̀ ẹ̀kú iṣẹ́. Mr. Koiki nǹkan pé nǹkan ẹ̀kọ́ lè mí kàn fi question kan pé mo kàn fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe dá mi lọ́wọ́ ó máa dùn mọ́ mi nínú. Ṣé ló ń gbé mi nínú ọkàn? Ó ń gbé mi nínú ọkàn bí wọ́n ká fi gba Odùduwà nation yìí. Kí ni assurance tẹ́lẹ̀ lè fún wa pé kíní yìí máa ṣe ó máa ń gbé ó máa lọ sí àwọn amadélẹ̀ nìyẹn? Very good question. So òun nìyẹn màá dá yín lóhùn ṣé òun nìyẹn àbí? Ọ̀dà I won't take any more calls. The broadcast call has closed and I'll now ẹni get through ẹ má try láti tún pè but tí bá parí ètò ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹni bá fẹ́ fún wa ní support ẹ má fi jẹ́ kí ẹ má fi ṣàǹfàrà. Media needs money. I have said it so many times and I'll keep saying it. Bó bá wo CNN wà á rí pé gbogbo ẹ̀ ń tàn yanyanyanyanya owó ni kódà àwọn ará Nàìjíríà gan ti ń sanwó advert fún CNN and the same goes with all the other media. The last call was a very powerful question. You will not get through. Today's date is the 22nd of February 2021. The time now is exactly 16:57. That means pé ó kù ìṣẹ́jú mẹ́ta tí aago márùn-ún máa fi lù. I hope I said it very well. The last caller wants to ask a very powerful question. Tó ti béèrè. It's in the mind of so many people. Ẹ̀yin kankan náà ẹ máa ní doubting mind yẹn pé ṣé kìíní máa ṣe é ṣe báyìí ṣá ṣé kò ń ṣe pé. Number one, let me say this clearly and it's not because I want to raise my voice because message yẹn lẹ́ni yẹn sọ yẹn is also a message and a signal. Wàláì tàláì súnmọ́ bí láì tá a bá pa ìlú ìrun tá a bá pa ìlú ìrun ẹ pè wá ní ọmọ àlè pé Nàìjíríà ò ní pín yẹn ẹ sọ fún wa pé kò ń ṣe generation yìí ló sọ̀rọ̀ ẹ sọ pé kò ń ṣe generation ilé ló ń sọ̀rọ̀ but in tí mo fẹ́ jẹ́ kó yé wa ni pé ó ṣeé ṣe ká lọ peacefully àbí bẹ́ẹ̀ kọ́ òun lè tó tá a ṣe ń ṣe báyìí òòṣà sọ̀rọ̀ òòṣà tí ó sọ̀rọ̀ ní Germany lọ́sàn-án yìí ó fi èrò ó fi wọ̀n wá tí a bá rìlíìsì èrò yẹn jáde ní gbogbo ilẹ̀ Yorùbá a máa shock ìlú yìí down within 24 hours tí a ṣeré kódà kán ní gbogbo fighter jet kán ní helicopter combat jet kán ní gbogbo weapon kí France support wọn kí Germany support wọn kí America support wọn nítorí pé ìtagbédá ní ìjà la fi parí ni. tẹ́rí gbogbo ìta ṣe ń bára wa ṣe bí aṣèrànlá ń tẹ̀ bí ìgbà táyì tí fi change gear mọ́tò yẹn tá a bá ti change gear mọ́tò speed tó máa bá lọ ó máa yàtọ̀ sí speed ti sìn. mo tún sọ lẹ́ẹ̀kan sí wa láìka láìsímọ́ bí láìláṣí láhùwà ìlú yìí máa pín. ẹni bá sọ pé kò ní pín òun ni kò ní tẹ̀lé wa dé ìlérí ayọ̀ tá à ń lọ. wọ́n ti tẹ̀ ìjẹ̀ sílẹ̀ tó pọ̀ ọ̀run fúnra rẹ̀ gan rí pé Nàìjíríà ò lè hold Nàìjíríà tẹ̀ ń wò kò lè hold ṣe rí gbogbo tẹ̀ ṣe ń wo structure Nàìjíríà pé ó dàbí wà tí Nàìjíríà tó hold ó ti Vice President say so abẹ́ ti gbàgbé ni ẹ̀wọ̀n pátí fi ṣe ètò ó ní there is a crack yẹn nísìn òun làwọn fẹ́ expand pé kó fọ́ pátápátá. Ìyàwó president lọ jókòó sí Dubai journalist kankan nílùú yóò béèrè pé kí ló ń ṣe ní Dubai ṣé Dubai la gbé sí pé kó máa gbé nítorí pé àṣírí wà lọ́wọ́ ẹ̀ ó lọ jókòó Dubai ìyẹn kan. Àwọn tí wọ́n rò pé àwa la máa ṣiṣẹ́ yìí wàláì àǹjọ̀nú gan máa ṣiṣẹ́ yìí nínú tagbé dání ìwìn gan máa dìde nínú tagbé dání. Nítorí pé mẹ̀kúnnù tí wọ́n ti fìyà jẹ for a very long time mẹ̀kúnnù yẹn wá dìde nísìn mẹ̀kúnnù yẹn ló máa gbára wọn lẹ̀ kò ń ṣe ọba ló máa gbà wálẹ̀ kò ń ṣe politician ló máa gbà wálẹ̀ kò dẹ̀ ń ṣe àwọn international community ló máa gbà wá sílẹ̀ àwa wa la máa gbára wa sílẹ̀ àná àwọn àpọ́ndẹ̀ ti ṣetán gbogbo tó bá fẹ́ gbà pátápátá kò ń ṣe pé torí a ní kankan bọ̀ a ní Ọlọ́run ọba lókè tó fẹ́ gbìjà wa lẹ́yìn a ní Elédùmarè lókè tó fẹ́ gbìjà wa lẹ́yìn so ẹ jẹ́ kí n rọra dé mọ́bẹ̀ torí pé
mo fẹ́ fi ọ̀rọ̀ mi kó lọ jáde nítorí kò yẹ pé inú bí mi bọ̀ àfẹ́ jẹ́ kọ́rọ̀ mi kó jáde ṣé ó bẹ́tà kí n rọra panú ẹ̀ bẹ́ẹ̀ yẹn bọ̀ ẹ jẹ́ ń sọ fún gbogbo wa lẹ́ẹ̀kan sí o ilẹ̀ Yorùbá yẹn it is not a dream, it is something that we will realize. Ó máa jẹ́ actualization. Tó bá wọn Yorùbá politician kọ́ padà wálé ká gbà wọ́n, bó bá dé wọ́n kọ́ má padà wálé, àwọn tó fẹ́ wọ́n Nàìjíríà ẹ má bá wọn jà ẹ fi wọ́n sílẹ̀, but tó bá fẹ́ wọ́n Nàìjíríà àwọn náà dẹ̀ fẹ́ Yorùbá nation àjọ máa tìka bọ̀ra wa lójú ni bó ṣe máa rí nìyẹn. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí a máa jẹ́ Ọláyọmí Kóìkì tí gbogbo yín mọ̀ sí Kóìkì Media. I'm not the bravest, I am not an angel, I am just an ordinary person. But one thing I know is we will arrive at that destination. I greet everybody once again. A very good evening. Let us go and enjoy other platforms as well so that we also remember that a Yoruba nation is not just a dream. It will be a reality in Jesus' name. Inshallah. Peace.